mo ti gba èébú tó pọ̀ wípé ọ̀lẹ ni mo jẹ́ torí pé mo kọ́ṣẹ́ fọ́tò mi ò fi ṣiṣẹ́. Ọmọ ti wà lóṣù 5 sí bíi 6 eré dẹ̀ kú ọ̀la ọmọ dẹ̀ fòṣánlẹ̀ lẹ́nu òkú eré orí ìtàgé tàbẹ́ lọ ṣe a dẹ̀ ti búùkù lọ. Tẹ́ bá wo eré yẹn mo ní kí Pàṣọ kó ṣe custom officer mo ní kí Òṣùpá kó ṣe onífàyàwọ́. I am not portraying him negatively but when it comes to action Pàṣọ àti Òṣùpá brother mi gidi ni wọ́n jẹ́. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá lọ́wọ́ Pàṣọ mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Òṣùpá torí wọ́n hànà mi gbaṣẹ́ yẹn. Kì í ṣe nǹkan kan bí alára ni mo gbélẹ̀. They love the story, they love me and they join hand together with me to get the production done. Even ode stage gan gbà tá parí iṣẹ́ Pàṣọ ò dúró béèrè pé kí ni òun fẹ́ gbà mo ṣe ní láti ránṣẹ́ sí nílé ni pé bó tilẹ̀ ń kórí fi ṣe owó epo. Òṣùpá tún sọ wípé bàbá ibi tí fẹ́ lọ play lálẹ́ yìí sí ìtẹ́lẹ̀ fẹ́ ṣe tó jẹ́ pé a ti máa play yẹn ẹ̀ka lọ́bẹ̀ jẹ́ ká wá lọ yá. And I followed him down there. They all cooperate with me. So ẹni tó bá sọ pé bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n lóòótọ́ ni wípé wọ́n pàdé lóko mi wọ́n dẹ̀ jọ súnmọ́ra wọn jọ rẹ́rìn-ín wọ́n jọ ṣe tèmi náà jókòó pẹ̀lú wọn tínú wa dùn. Ẹ̀yìn ìgbà yẹn ni ìjà tó ti kú regbè ló ṣe tún wú pẹ̀lú àwọn gbọ́ yìí sọ yìí. Ìgbà yẹn ni Òṣùpá wa fi kọrin. Ẹ ṣe ẹ kú dédé àsìkò níbikíbi tẹ́gbẹ́ tí ń wò mí èmi ni Monsuru Ọbádínà Àyìnlá tí gbogbo ayé mọ̀ sí Fálà olùdásílẹ̀ Fálà Films Company. A bí mi l'Ẹ́gbàá l'Abẹ́òkúta ọ̀tún àtòsí mi Abẹ́òkúta ni àtìyá àti bàbá mi. Ẹ̀gbá wa o Ẹ̀gbá wa ìyá mi re Ìgbòrè bàbá mi Ìtòkú. Mo lọ sí African Primary School. Nígbà tí mo kúrò níbẹ̀ a gbìyànjú pé ká wọ secondary school agbára ò sí wọ́n ní kí n lọ kọ́ iṣẹ́ fọ́tò èyí tá a mọ̀ sí photographer. Mo wá s'Èkó ní early 70 mo kọ́ iṣẹ́ fọ́tò ní Èkó ní Island ní Igbó Òṣèré number 157 ní under my leader my boss Emmanuel Morondia aka Apollo Photo. Ibẹ̀ ni mo ti ṣe ìwé mi, ibẹ̀ ni mo ti ṣe kékeré mi, ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní gbọ́njú, ibẹ̀ gangan ni mo ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé. Ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ẹ ní àwọn èèyàn mọ̀ yín sí Fálà. Bàbá ǹjẹ́ lè ṣàlàyé bí orúkọ yẹn ṣe jáde sà? Orúkọ yẹn jáde látara eré orí ìtàgé tá à ń ṣe torí ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tá a ti lọ join àwọn ọ̀gá wa tá a ti kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn lọ́tọ́ sàdérè tiwa sílẹ̀ lọ́dún yẹn lọ́hùn wá pè ní Igi Ńlá Theatre. Igi Ńlá Theatre yẹn là ń bá bọ̀ tó yẹ pé ní àsìkò gbà yẹn olúkálùkù wa máa ní orúkọ tí wọ́n ń pè wá káàkiri. Aláwo ni máa ń sábà ṣe nígbà yẹn. Tí n bá ṣe babawo tó bá máa wá nínú àwọn eré wa tá a ṣe ń gbà yẹn babawo. Ṣùgbọ́n ńgbà tó di ọdún kan ní alẹ́ 80 àwọn èèyàn mi ọ̀rẹ́ mi colleagues mi wọ́n fẹ́ ṣe sinimá wọ́n wá invite mi pé mo máa wà ńbẹ̀. Eré aláwo tí mò ń ṣe náà ọ̀pọ̀lọpọ̀ eré tẹlifíṣàn náà fẹ́ kí n ṣe ńbẹ̀. Nígbà tó ń gbé mi débẹ̀ tí mo gba script babawo tó wà ńbẹ̀ yẹn gangan wọ́n wá fún ní orúkọ tí wọ́n pè ní Awófálà. Awófálà yẹn ni mo wá jẹ́ nú eré yẹn ní early 80s yẹn ibẹ̀ ni orúkọ yẹn ti wá bẹ̀rẹ̀ tó fi di pé apart from pé kọ́ pè mí ní babawo nìkan wọ́n á pe Awófálà sí èmi náà á bẹ̀ sí ní lò ó torí ìgbàgbọ́ mi ni pé tí n bá ń lò ó ó tún máa help sinimá yẹn. Ẹ ṣeun gan bàbá ǹjẹ́ lè ṣàlàyé fún wa kí ni ìdí tí ẹ fi yan eré orí ìtàgé ìgangan láti máa ṣe àti pé
kí lẹ rí ńbẹ̀ tó fi wù yín láti máa ṣe tí ẹ fi iṣẹ́ tí ẹ ń ṣe iṣẹ́ fọ́tò tí ẹ kọ́ yẹn ó jẹ́ pé nǹkan kankan lẹ dúró lórí ẹ̀. Thanks so much. Akádàrá pò máa rí bẹ́ẹ̀ ni. Torí pé eré gan ṣíwájú iṣẹ́ fọ́tò tí mo kọ́. At my tender age, nígbà tí mo wà lábẹ́òkúta mo máa ń jíwéré, mo dẹ̀ like orin. Ìgbà yẹn àwọn radio fusion tí wọ́n máa ń gbé sí ara ògiri tí wọ́n sanwó lóṣooṣù òun ni máa ń tẹ́tí sí. Just Only a Station tó jẹ́ ti Nàìjíríà. Tí bá ti wá ń gbọ́ ńgbà yẹn, àwọn orin tó máa ń wá sí mi ní tí mo máa ń rí gbọ́ jù ńgbà yẹn, orin bàbá wa Hubert Ògúndé ó jẹ́ kan níbẹ̀. Adéolú Akínsànyà, I.K. Dairo, Victor Ọláìyá, àwọn Haruna Ṣọlá, Ọlátúnjí Yusuf, Esther Kábàbọ̀ ní Wàhídì, àwọn orin wọ̀nyẹn ni máa ń gbọ́. Ṣùgbọ́n bó jẹ́ pé mo ṣe ń gbọ́ gbogbo àwọn orin wọ̀nyẹn títí kan Sunny Adé, títí kan Ebenezer Obey, èyí tó máa ń thrill mi jù òun ni orin Ògúndé. Tí n bá ti ń tẹ́tí sí orin Ògúndé ńgbà yẹn kò sí irú iṣẹ́ tó lè rán mi tí mo máa dá wọn lóhùn. Torí pé mo máa ń rántí wípé nígbà tá a wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a bá fẹ́ ṣe ending of the year, orin tá a máa ń kọ Àdùkẹ́ máa fẹ́ o láyé o, Àdùkẹ́ máa fẹ́ o, iṣẹ́ kí lòun ṣe. So gbogbo nǹkan yẹn máa wá sick sí mi lórí. Àwọn ìdí àti ìtumọ̀ tó fi jẹ́ wípé orin yẹn nígbà yẹn ó ti jẹ́ kí n ní mind wípé mo máa ń like orin bàbá Ògúndé wa yìí ní àtàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tí wọ́n kọ nígbà yẹn. Ìyá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé mi, kó má má mọ̀ gbẹ̀yìn ayé mi o, kí ni bàjẹ́ gbàgbé ẹ yèyé mi. These are the kind of the music tó máa ń rìn sí mi lọ́pọlọ. So when I now got to Lagos, tí wọ́n wá di pé wá dọjọ́ yẹn mo kúrò ní shop ní around 1973 years, mo wá lọ jẹun. Tó bá ti gbà yẹn tá bá ti di pa bá ti close ní shop, a máa lọ jẹun. Mo ṣe pàdé àwọn tí wọ́n ń ṣeré nìyẹn láwọn ọmọ kéékèèké ẹgbẹ́ mi. Kí lélẹ́yìí mọ́ náà ń ṣe tíátà? Tíátà náà ń pè ó nìyẹn. Mo wá rántí gbogbo orin tí mo ti gbọ́ lọ́dọ̀ àwọn bàbá wa Hubert Ògúndé, mo ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn. Mo dẹ̀ máa ń lọ síbẹ̀ every night alẹ́ nígbà yẹn ní Lagos Island ní Sangros níbi tí gbé ń wí pé mo ṣe di pé mo join wọn nìyẹn, pé mo náà ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ní tíátà nìyẹn. Ẹ ṣeun gan bàbá. Nígbà tí ẹ darapọ̀ mọ́ àwọn eléré orí ìtàgé tí wọ́n ń kọ́ tíátà yẹn, bàbá ǹjẹ́ ẹ ṣì rántí ọ̀gá tó jẹ́ bí àwọn ló ń kọ́ yín ǹjẹ́ ṣì rántí wọn sà? Mo rántí o, torí ńgbà tí àwa tọ̀dọ́ kéékèèké yẹn tó di pé ó rí bó ṣe rí tí ò sí ọ̀gá tí ò sọmọṣẹ́, mo wá ní ọ̀rẹ́ kan gbà yẹn à ń pè ní Joseph, Josie, à ń pè ní Joseph Túndé Ògúnrìndé. So ó wà secondary school gbà yẹn, ó máa ń ya fọ́tò. Tó bá wá bá mi ní ọ̀dọ̀ ọ̀gá mi tí mo ti ń kọ́ṣẹ́, á gbé kinní kan tá ń pè ní D&P. D&P yẹn ni development and print. Yẹn ni pé ó ti yá, ó wá gbé fún wa pé ká bá òun develop ẹ̀ ká bá òun print ẹ̀. Tó bá ti wá sọ́dọ̀ mi, màá wá máa rí pé ó ń kánjú bó ló ń lọ. A ní òun lọ sí practice bó ní practice eré tíátà. Mo ṣe ní mo bí náà ń ṣe pẹ̀lú àwọn ọmọ kéèké ẹgbẹ́ mi kan, mo ṣe lọ ní kó fún mi ládírẹ́sì ibẹ̀ nìyẹn. Lọ́dún yẹn lọ́ọ̀ mo ṣe lọ bá nìyẹn ní Àbárì Court ní Èkó ní Island. Ibẹ̀ mo ti pàdé ọ̀gá tó wá ṣẹ̀ṣẹ̀ jẹ́ kó yé mi wípé ìyàtọ̀ wà ní eré ọmọdé tá à ń ṣe, ilé ìgangan náà ń pè ní tíátà, èyí tí wọ́n ń porúkọ ọ̀gá mi yẹn kọ́lọ́n kó bá mi foríjì, à ń pè ní Jimoh Agúnbíadé alias Babayé Làgbé. Ẹ ṣeun gan bàbá. Nígbà tẹ́ wá bẹ̀rẹ̀ tíátà yìí lókùnkúndùn tó dàbí ìgbà pé ẹ̀yin náà ń kọ́ṣẹ́ tíátà yìí, bàbá ǹjẹ́ lè ṣàlàyé àwọn ìdojúkọ tí ẹ bá pàdé gọgọgọ nígbà tí ẹ ń kọ́ṣẹ́ yìí kó tó nípa ẹ̀yin gan fúnra yín dọ̀gá? Ìdojúkọ pọ̀. Èkíní ńbẹ̀ ni wípé tó o bá ti mọ nǹkan ṣe wà kọ́kọ́ ní ọ̀tá láàrin àwọn tẹ́jọ́ ń ṣe kínní yẹn. Torí ńgbà ayé mi ni mo kéré jù. Mo lè rántí ọdún kan tó jẹ́ pé ẹni tó dàgbà jù mí lọ yẹ kó ṣe róò kan kò wá rí ṣe dáadáa. Wọ́n wá ní kí n bọ́ síbẹ̀ mo dẹ̀ ṣe. Bí mo ṣe báyìí ọ̀gá mi ní ìwọ ló máa ṣe. Èmi ò dàgbà. Ó ní kí n má wọrí. Ó wá change eré yẹn. Instead kí wọ́n bá jagunjagun yẹn nílé, wá náà ọmọ ẹ̀ ni wọ́n bá nílé. Gbogbo àrà tó yẹ kí jagunjagun yẹn kó dá, èmi ni mò ń dá ńgbà yẹn. I was so young then. So bí ó ṣe di wípé oríṣiríṣi ìbínú ó bẹ̀rẹ̀ sí ní wáyé nìyẹn. Nígbà tó wá di pọ́lọ́n tó wá kádàrá, tèmi náà tó ti wá di pé mo ti ní ṣọ́ọ̀bù tèmi, tó yẹ pé èmi àtọ̀gá mi wá close gan. Tó bá ti kú close níbi iṣẹ́ tó ti ń ṣe security, á wá bá mi bẹ̀ ní Ọ̀ṣọ́ street. Màá ra oúnjẹ, àṣẹ àmọ́ ọ̀gá mi á ní pé má wọ́rí o,
ọkàn ẹ balẹ̀ o ọmọ dáadáa ní òde ti ṣe ọmọ sí mi o lágbára Ọlọ́run ọba kò ní kankan ò ní ṣe é so ó wá so ṣe ṣẹlẹ̀ dé pé ìfẹ́ yẹn wá wà láàrin mi àtọ̀gá mi ó kàn dọjọ́ kan ni mo lè sọ pé ní ọdún yẹn tá à ń wí yẹn mo ti rí i pé àwọn èèyàn á rí wọn lórí tẹlifíṣàn ọ̀gá kí ló dé táwa náà lè ṣeré lórí tẹlifíṣàn ní owó ni a máa lọ a máa bọ̀ kọ́ owó gbogbo tó bá máa jẹ́ ẹ jẹ́ ká fi síwájú Ọlọ́run so I was them sponsoring the theatre group that is Jimoh Agunbíadé theatre group fẹ́ pé mi ni mò ń fún ọ̀gá ní owó á náà lọ sí tẹlifíṣàn ìjọ mi wá ní ẹsẹ̀ làwọn fi rìn wálé ayé ìwà kò dẹ̀kú sí fóònù so àwọn ipa tí mo bẹ̀rẹ̀ sí ní kó nìyẹn nígbà tó yá gbogbo wọn fẹ́ sọ mí di ọ̀tá wọn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀ sí mi létí pé gbogbo tèmi ń ná yẹn èmi ń náwó yẹn dànù ni ọ̀gá wa lọ fi ń fẹ́yàwó ńlé ni nǹkan kan gbà wo gbẹgbẹ́ ṣe dàrú nìyẹn ẹgbẹ́ tó wá dàrú ló fún mi ní chance láti lọ dẹ́rẹ̀ tèmi sílẹ̀ torí gbà tó dé stage ọ̀gá bínú sí gbogbo wọn ó ní kókó àkójókòó ẹ̀ lé àgbàlagbà dẹni gbogbo wọn so ó wá pè mí àtọ̀gá nìkan ọ̀gá wa pè mí jọ̀kọ̀ pé mọ̀nsọ̀ mo ní sà ó ní mo mọ̀ pé o nífẹ̀ẹ́ síṣẹ́ yìí lágbára Ọlọ́run bá tí n bá ṣe tán láti tún dípò mo fẹ́ reorganize màá pè é padà ìwọ ló máa jẹ́ number 1 ṣùgbọ́n oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin karùn-ún kẹfà ọ̀gá ò pè mí padà èmi dẹ̀ nìyí kíní yẹn ti wọnú ẹ̀jẹ̀ mi ó wá ti di pé tí bá jókòó ń bí orin ni tí bá wà ń bí orin ni bí táwọn ọ̀rẹ́ mi ti ní o má yẹ kékeré kó sọ ẹ̀dá nǹkan mi ó bẹ́tà kí o lọ dá iṣẹ́ yìí sílẹ̀ bí mo ṣe lọ ra ìlú nìyẹn bá a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé tiwa nìyẹn ni mo fi wá sọ wípé orúkọ la máa jẹ́ àwọn ní kí n mú orúkọ wá orúkọ tó wá ní kí n mú wá ní orúkọ mo dẹ̀ rántí pé gbogbo àwọn tó jọ̀gá wa ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn èyí fẹ́ lórúkọ wọn ní island ń gbà yẹn torí mo rántí ń gbà yẹn wípé inú àwọn ọ̀gá tí a ní irú àwọn Bàlúkú Bàǹtàṣì irú àwọn Màṣádò irú àwọn wọn pọ̀ bẹ́ẹ̀ ṣá wọ́n lè pera wọn ní Odùduwà tíátà irú àwọn ọ̀gá wa Òṣùmàrè so àwọn ọ̀gá wa Fẹ́mi Philip nìyẹn Òṣùmàrè ni wọ́n ń jẹ́ lẹ́yìn irú àwọn bàbá mèrò tó ń jẹ́ Òjóládépọ̀ gangan orúkọ wọn so máa wo ọmọdé ni mo dẹ̀ ti ń gbọ́ pé iṣẹ́ tó le ni bí mo ṣe di pé mo ronú nìyẹn títí mo ṣe mú Igi Ńlá tíátà jáde nìyẹn pé kò kú sí ẹnikẹ́ni tó ń jẹ́ orúkọ yẹn ṣùgbọ́n èmi ni composer èmi ni wọ́n yàn ní olórí bí Igi Ńlá tíátà ṣe bẹ̀rẹ̀ nìyẹn tí mo dá sílẹ̀. ẹ ṣeun gan bàbá Igi Ńlá tíátà tí ẹ dá sílẹ̀ ó wá tó bí ọdún mélòó sígbà ẹ̀ sìn tẹ́ ti dá Igi Ńlá náà sílẹ̀ sí. Igi Ńlá tíátà bẹ̀rẹ̀ ní 1977 tí ẹ ti bẹ̀rẹ̀. tí mo dá sílẹ̀ ni lóòótọ́ lẹ́yìn yẹn ká tún reorganize ká tún reorganize nígbà tó dé stage kan mo fi kólẹ̀ mo wá sí sáìdì alágbàdo ni mo wá dé tọ́lọ́ wá fàyè gbà mí tí mo tún rí àwọn ọmọ gúrùpù míì tuntun tó wá join mi tájọ bẹ̀rẹ̀ sí ní ṣe irú wọn ni irú ọmọ mi tó dolóògbé kọ́lọ́ bá ń fọrùn kẹ ìyá àdínì so tó náà jẹ́ pé ó join mi ń gbà yẹn irú Alápinni Òòṣà òun náà join mi gbogbo wa jọ bẹ̀rẹ̀ sí ní Kọ́mọlùbọ́ àti àwọn kọ̀ọ̀kan tó yẹ pé ètò ti jáde láyé àtàwọn tó wà láyé náà ká ṣáà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba torí pé ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fi ṣomi mu ṣùgbọ́n àdúpẹ́. bàbá ẹ ṣeun gan bàbá màá sáré béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sìn gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ẹ dárúkọ ògbóǹtarìgì kan sìn tí gbogbo èèyàn mọ̀ sí Alápinni Òòṣà bàbá ṣé Alápinni Òòṣà tí ẹ sọ yìí ṣé ọ̀dọ̀ yín ni wọ́n ti kọ́ṣẹ́ àbí Alápinni Òòṣà míì tún wà tó yàtọ̀ sí èyí tí à ń sọ yìí àbí gẹ́gẹ́ bí ọ̀gá náà làwọn náà wá sọ́dọ̀ yín. ẹ ṣe kì í ṣe pé yóò wá sọ́dọ̀ mi gẹ́gẹ́ bí ọ̀gá ṣùgbọ́n kì í ṣe pọ́dọ̀ mi ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré ní ti ṣe. èèyàn wa kan wà tá à ń pè ní Ládélé tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀rànfẹ̀ tó máa ń fi ejò rẹ́ǹtì ńgbà yẹn. ní 1983 mo fẹ́ ṣe special program fún wọn ní NTA mo ti ṣe so many programs fún television mo wá fẹ́ ṣe special program fún festival Christmas lọ́dún yẹn lọ́hùn so mo ní láti nídìí àwọn èèyàn kún àwọn ọmọ ẹgbẹ́ mi mo wá sọ fún Ládélé yẹn ìyẹn wá ó tún máa wọ̀n kan dání nígbà tó wá ń débi ìjọ kẹta Gani Nafiu tá a mọ̀ sí Alápinni òun náà join wa wọ́n wá ní
aṣìnídìí olóyè kan o mo ní mo ní wọ́n ní aṣìnídìí olóyè kan mo ní mo sọ fún ọ pé aṣìnídìí olóyè kan ní òkè wọ́n ní àwọn amúyàn kan wá lọ́la tó ń gbà tán mu dé mo fún un ní try mo rí i pé ó gbìyànjú nbo ló ti ń bọ̀ nbo ló ti wọ́ ní òun ti tẹ̀lé àwọn Ògúngbèrè ìyẹn àwọn bàbá wa Akọ̀gbé òun dẹ̀ ti bá àwọn bàbá rẹ̀ náà ṣe rí ṣùgbọ́n gbà tó wá dé ọ̀dọ̀ wa yẹn eré tá a kọ́kọ́ ṣe ní ọdún yẹn lọ́hùn la fún ní orúkọ yẹn pé Alápinni eré yẹn ni àkọlé ẹ̀ ń jẹ́ Baṣọ̀run Tákú tá a ṣe fún NTA bọ́lọ́ndẹ̀ ṣe gbàkóso nìyẹn láti bẹ̀ lọ ibẹ̀ ni Alápinni yẹn ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tí ẹ wá di ọ̀gá tí ẹ̀yin náà ti ní pé ẹ ti ń kọ́ àwọn ènìyàn táwọn èèyàn náà tẹ́ ti ń ṣe freedom fáwọn èèyàn bàbá ǹjẹ́ ṣe ìrántí ìdojúkọ má lè gbàgbé nígbà tẹ́yin gbọ̀ngàn náà di ọ̀gá tán torí nígbà tí èèyàn bá ń kọ́ṣẹ́ ìdojúkọ tí èèyàn máa ń bá pàdé ó máa ń yàtọ̀ sí nígbà tí èèyàn di ọ̀gá gọgọgọ ǹjẹ́ ṣe ìrántí àwọn èyí tó jẹ́ má lè gbàgbé tí ẹ bá pàdé nígbà tí ẹ dọ̀gá tán. kò lè tán a ò dẹ̀ lè gbàgbé ṣé nígbà tí a ń ṣe eré orí ìtàgé kiri pẹ̀lú tẹlifíṣàn la fẹ́ sọ ni àbí nígbà tó dayé fídíò stage by stage ní gbogbo ẹ̀ láyé ìgbà tá à ń ṣe stage káàkiri ọ̀gá máa ń dàbí ẹrú fún ọmọọṣẹ́ ni torí pé ńgbà yẹn ẹni tó ní talent tẹ́ kóra yín jọ papọ̀ jù olùkọ́mọ̀ jù ńgbà yẹn ẹni tó bá ti wá good tó ti wá kọ story tó wá gbé sí role yẹn tó wá ṣe dáadáa ò ní fẹ́ kó fi ẹ́ lẹ̀ irú àwọn yẹn ńgbà yẹn wọ́n máa ń ṣakọni so ìwọ tó o bá wá jẹ́ olórí tí o bá rí wọn manage anytime ni wọ́n lè yẹ lágbódànù léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ti ṣẹlẹ̀ kí eré kó kù dẹ̀dẹ̀ kò dìpọ̀ kàn di pé bí àpẹẹrẹ ní ọdún kan mo fẹ́ ṣeré ní Malawi Center ní Èkó ní Island lọ́dún yẹn àwọn tí wọ́n dẹ̀ wà lọ́dọ̀ mi eré kù ọ̀túnla bí wọ́n ṣe kó gbogbo tó wà ní ìkáwọ́ wọn sílẹ̀ nìyẹn kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní àwọn ò lè máa jẹ́ kó ọmọ kéékèèké kó máa embarrass àwọn kí ló fà á wọ́n ní àwọn ti jáwọ́ o àgbàlagbà làwọn nǹkan kan wọ́n jù mí lọ lóòótọ́ kí wàá lè léyìí kọ̀ọ̀kan ojú mi pọ́n mo ní láti wá àwọn eléré orí ìtàgé tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n mi tí wọ́n jẹ́ èèyàn mi bírú Rafiu Balógun Ọkọ̀ṣàjẹ́ ó wà nínú ẹni tí mo lọ bá lọ́dún náà lọ́hùn ní campus tó sáré bá mi tó bò mí láṣìírí tá a fi rí eré gbogbo ọjọ́ yẹn tá a ń ṣeré yẹn ní Malawi Center nígbà òṣèré jọ yẹn lọ́hùn a sì ń ṣe rìhásà láàárọ̀ bọ́lọ́ ń ṣe daṣọ àṣírí bò mí nìyẹn látọ̀dọ̀ ẹ̀ èmi náà wá ṣèlérí lọ́kàn mi pé tó bá pè mí lẹ́ẹ̀kan máa dá lóhùn ní gbàgbà ara tó sọ wá di kòríkòsùn bí ọmọ ìyá títí di èní tí mò ń sọ fún yín nìyẹn so ìdojúkọ ńlá kan nìyẹn ṣùgbọ́n adúpẹ́ pa borí ẹ̀ Ọlọ́run dẹ̀ fún wa ṣe ṣùgbọ́n kò ń ṣe bóyá ó tọ́ síbẹ̀ ìgbà tá a wà lẹ́kọ̀ọ́ nìyẹn ńgbà tó tún yá ó tún di wípé káwọ́ pé òkè kò burú wa fẹ́ lọ ṣeré ní Glover Hall wọ́n ti fún wa ní déètì o ó kù dẹ̀dẹ̀ báyìí wọ́n sọ pé kò possible àwọn tó jù wá lọ ni wọ́n wà ńbẹ̀ o then kí la fẹ́ ṣe ìdojúkọ pọ̀ ṣéjọ́ jíjẹ ijó àìríjẹ ijó tọkẹrẹ pebi sùn lóko ló pọ̀ jù kódà nínú ara àwọn ìdojúkọ ó wà lára tí ó ti create challenge sírú marriage ilé wa ṣùgbọ́n a dúpẹ́ Ọlọ́run padà ó mú wa dúró tá a bá ní ká máa sọ nípa vital experience in the movie industry ilẹ̀ akún ilẹ̀ amọ́ o ṣùgbọ́n ohun tó dára jù ni pé ká máa yin Olúwa nínú ohun gbogbo a dúpẹ́ ó dé stage ń sin àwọn kan máa sọ pé eré Fálàyìn ni mo fẹ́ wò eré Fálàyìn mo fẹ́ wò eré Fálàyìn mo fẹ́ wò and kí la tún fẹ́ máa ṣe láti máa tún máa rántí ọjọ́ tó ti mú bànújẹ́ wá nígbà tí Ọlọ́run fúnra rẹ̀ tún ti compensate wa I could remember nígbà tí mo ṣe ọmọ borí owó mi ò expect pé nǹkan tí ayé máa rí tó bẹ́ẹ̀ yẹn ni people accepted it and that is when I became a commercial director tó fi di pé bóyá gbogbo iṣẹ́ àwọn èèyàn even títí kan ṣáwọn Hubert Ogunde family tí wọ́n pè lómi alálẹ̀ mo lọ bá wọn direct ẹ̀ ògbólógbò Tàràkọ Gúdù mo lọ bá ṣe ìyẹ̀kọ́ bọ́fìtà mo bá ṣe and so many productions like that tí mo ti handle títí kan rú onímọ́tò tèmi títí kan rú ìdájọ́ mi ti dé so tọ́lọ́n bá ti crown effort èèyàn ká máa dúpẹ́ lóòótọ́ kì í ṣe pé gbogbo ẹ̀ náà ló jẹ́ pé ó rosy no títí di bá ṣe ń sọ yìí náà kì í bẹ́ẹ̀ ti but ààyò ọkàn la ní so kò sígbà tí gegele àti kòtò tí kì í bá ní
ẹ ṣeun gan bàbá ẹ sọ kankan lẹ́ẹ̀kan ẹ tí ó dẹ̀ máa wù mí kẹ́ bá mi tàn ìmọ́lẹ̀ díẹ̀ sí ìdí tó jẹ́ kí fẹ́ bèrè nǹkan yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà nílé tó yẹ pé iṣẹ́ tí wọ́n ń ṣe ó ti dá wàhálà lẹ̀ sínú márèjì wọn sínú ẹbí wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ò mọ bí wọ́n ṣe máa sọ̀rọ̀ ẹ̀ bọ́ ṣe máa kúrò nínú wàhálà yẹn bàbá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ pé iṣẹ́ tí ẹ̀ ṣe yìí ni pé ó fẹ́ dá wàhálà lẹ̀ sínú ẹbí bàbá báwo lẹ ṣe tí marriage yẹn dẹ̀ fi hold. ṣe rí ohun tó kọ́kọ́ ṣe pàtàkì jùlọ ni pé make to believe ni eré ìtàgé ní ṣíṣe. Èkejì tó kọ́kọ́ ṣe pàtàkì jù ni pé atọ́kùnrin àti obìnrin tó bá fẹ́ ṣe kí wọ́n kọ́kọ́ discipline ara wọn. Kò sí ibi tá a ti ń káàdì alẹ́, kò sí ẹni tí ó perfect, kò sí ẹni tí ó jẹ́ saint. Ṣùgbọ́n ohun tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé in any situation when you are disciplined you will know the way to manage yourself. You see, kò sí saint nínú gbogbo wa, kò dẹ̀ sẹ́ni tó perfect, no perfection in any human being. Ohun tó yàn ní the first and foremost ni pé kọ́kọ́ discipline ara ẹ̀, àtọkùnrin wa àti obìnrin wa. Téèyàn bá lè discipline ara ẹ̀, ó ṣeé ṣe kó ní oore ọ̀fẹ́ láti borí challenge tó bá ní nínú marriage ẹ̀. But when you don't discipline yourself, ohun tí ò tilẹ̀ ṣe gan, wọ́n máa rí ní rí pé ò ṣe bẹ́ẹ̀. So ohun tí mo kọ́kọ́ rí tó ṣe pàtàkì jù ni pé when there is love, kí ló ń pè nífẹ̀ẹ́? Tí ìfẹ́ bá ti wà, kí ló lè ṣẹlẹ̀? A ní láti bẹ̀rù ara wa, a ní láti respect ara wa. But when there is no love, ló máa dàbẹ̀ pé ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. So and that is the way I can tell you that I am managing my marriage. Ẹ ṣeun gan-an bàbá lẹ́yìn ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé ǹjẹ́ ṣe rántí sinimá tí ẹ kọ́kọ́ ṣe tó dàbí pé òun ló gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ yín gẹ́gẹ́ bí eléré orí ìtàgé àti pé ọdún náà jẹ́ ṣe rántí ọdún náà. I think eré tẹlifíṣàn ni eré yẹn ni mo pe àkọlé ẹ̀ ní Ewúrẹ́, ṣùgbọ́n nígbà táwọn èèyàn máa bẹ̀ sí ní pè káàkiri wọ́n pè ní Àjíkẹ́dewúrẹ́ followed by Lẹ̀kẹ̀ṣẹ̀gì. These are the kind of eré tó gbé mi jáde tó fi di pé gbogbo ayé fi accept mi pé àwọn ọmọ eléré kan o, Ìkí Ńlá tíátà o, eré ẹ̀ wà o, Àjíkẹ́dewúrẹ́ ewúrẹ́ ń dìgún, ewúrẹ́ ń dìgún, Àjíkẹ́dewúrẹ́ owó dọ̀tá ọlọ́dẹ. That is how the fame started. Ẹ ṣeun gan bàbá ǹjẹ́ tí kópa nínú eré sinimá tó yẹ pé lẹ́yìn ìgbà tẹ́ délé ipa tẹ́ kó nínú sinimá náà ó wá dàbí pé ó fẹ́ máa ṣẹlẹ̀ sí lójú ayé ǹjẹ́ ti nírú experience bẹ́ẹ̀? Kò sí ohun tí kì í sábà ṣẹlẹ̀. People do respect me and admire me. Wọ́n dẹ̀ máa ń rí mi gẹ́gẹ́ bí èèyàn tó wà calm tí ó dẹ̀ máa ń wá solution sí nǹkan. And that is whom I am. I love to install peace where there is crisis. And that is my style of life. So, and ọ̀pọ̀lọpọ̀ ìrírí tá a ń ní gan lọ́pọ̀lọpọ̀ wa fi ń kọ ìtàn. So ó túmọ̀ sí pé gbà míì wà tó yẹ pé nǹkan tí a ń rí yẹn gan ó ti ṣẹlẹ̀ sí wa ká tó fi ṣeré. Tí kì í ṣe pé bí àgbàtà fi ṣeré tán gan ló ṣẹlẹ̀ sí wa. Èyí tó ń ṣẹlẹ̀ sí èèyàn gbà míì nínú ìrírí òun lò kọ̀wé tí ń kọ̀wé ẹ̀. So ó ń ṣẹlẹ̀ dáadáa. À ṣe ọ̀kan míì gbà míì tá a bá máa dé lánìí ìwọ Ọlọ́run máa wá kó wa yẹ tá a tún máa bẹ̀ sí máa lọ kí sọ Ọlọ́run pé Ọlọ́run gbà mí o, má jẹ́ kí gbogbo nǹkan yìí kó ṣẹlẹ̀ sí mi o. Because o gbọ́dọ̀ ṣe to real and that's what we call make to believe. Reality yẹn làwọn èèyàn ń wò. You see, àgàgà nígbà tí eré ti kúrò ní eré drama tó ti di cinema because ìyàtọ̀ nínú drama sí movie ó yàtọ̀ síra wọn. Drama ẹjọ́ ló fẹ́ fi ṣàlàyé tó pọ̀ jù. When it comes to cinema, picture ló fẹ́ fi ṣàlàyé tó pọ̀ jù. So you have to make them see it bí ẹni wípé nǹkan tí wọ́n ń rí gangan ó ṣe rí nìyẹn. And that's why we call it make to believe. So tó bá ti wá di pé bá ti ń ṣe reality when it comes to cinema tàbí ṣùgbọ́n òsì ọ̀pọ̀lọpọ̀ míì tí ò burú wọ́n á bẹ̀rẹ̀ sọ pé ìkà ni
ọ̀pọ̀lọpọ̀ míì tó dẹ̀ jẹ́ pé bóyá gentle role ló play wá ló tutù so ó ń ṣẹlẹ̀ dáadáa sí wa. ẹ ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tí orúkọ yìí dé tí gbogbo èèyàn mọ̀ yín lọ́tún lọ́sì bàbá ǹjẹ́ tí wọ́n ní bitter experience pẹ̀lú àwọn olólùfẹ́ yín rí tó yẹ pé bóyá wọ́n rí yín bóyá tí wọ́n ń béèrè owó torí pé bóyá kò ká owó púpọ̀ lápò yín tó yẹ pé wọ́n dẹ̀ torí ẹ̀ tó ṣìwàwù ǹjẹ́ ti nírú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. ó ń ṣẹlẹ̀ dáadáa up to this moment débi pé tó bá dé sí à ní èèrà ni nígbà tó yá kí ló ń jẹ́ èèrà àwa rí i pé n tó ń sọ ni wípé ẹni tó akagọ́m ni ẹni tó lè ná wọn ò dẹ̀ mọ̀ wípé kìí ṣe bí orúkọ yẹn ṣe tó náà ní income ta ní lọ́wọ́ ṣe tó ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run làwa náà fi ń live ọ̀pọ̀lọpọ̀ náà tó ń tọrọ owó lọ́wọ́ wa yìí gbà míì they are even living better than us. ṣé irú àwọn tó jẹ́ pé Ọlọ́run bá wọn ṣe tó jẹ́ pé steady income wọn ní ojú títì everyday kò less than 5,000-10,000 láyé ìgbà yẹn kò dàbí ìsìn tó yẹ pé sinimá ti dé stage jẹ́ pé tó bá pè é sí òde o lè máa ló fẹ́ ṣáàjù wọn pé 1 million 2 million and don't ever forget pé o lè má ṣe ju 2-3 lọ nínú ọdún but nígbà tá à ń sọ yẹn tẹlifíṣàn là ń ṣe tá a ti popular tó ti ń pè wá so tá a bá wá lọ sí school kan àbá lọ sínú hall kan ní àwọn alágbára kí n má pè wọn ṣe ọmọ ọ̀tá àwọn olólùfẹ́ wa náà ni wọ́n wá bá bẹ̀rẹ̀ sọ pé àwọn gbọ́dọ̀ gbowó lẹ̀ tẹ bá tó wá sọ pé ẹ má bínú wọn bá tó wà lọ́wọ́ mi náà ni èwo ni eyé lè ṣòwò wa o kí ni gbogbo wọn yẹn èwo nìyẹn gan ẹ fi owó ẹ lẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ wàá wá di pé kó máa bẹ̀ sí ní bẹ̀ wọ́n kó máa try láti explain fún wọn pé kò rí bẹ́ẹ̀ bó ṣe wà bó ṣe mọ́lé nìní èmi gan sọ pé ẹjọ́ táyẹ̀ so we have so many bitter experience when it comes to that torí pé àwọn ò rí wa gẹ́gẹ́ bí wípé iṣẹ́ làwa náà ń ṣe wọ́n ń rí wa bẹ́ẹ̀ ní pèsè láti jù wọ́n lọ tí kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ ló ṣe rí. ẹ ṣeun bàbá láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé ǹjẹ́ ṣe ìrántí ìjọ tínú yín dùjù àti pé kí ló ṣẹlẹ̀ náà lọ́jọ́ náà lọ́rùn. inú mi dùn for this question ohun tí ó kọ́kọ́ jẹ́ kí inú mi dùn ni pé mo ti gba èébú tó pọ̀ wípé ọ̀lẹ ni mo jẹ́ torí pé mo kọ́ṣẹ́ fọ́tò mi ò fi ṣiṣẹ́ torí nígbà tó di pé iṣẹ́ tíátà yẹn gbà mí ní ọkàn tán mi ò rí ti photography rò mọ́. mo dẹ̀ ti ní ṣọ́ọ̀bù méjì mo ní kan sẹ́kọ̀ọ́ ní Ọ̀ṣọ́ street number 8 mo ní kan sí number 26 Awóyọkùn àwọn ọmọọṣẹ́ tó wà lábẹ́ mi ṣe freedom ṣùgbọ́n kò wú mi lórí mi ì rí mo dẹ̀ ń rí owó ń bẹ̀ ṣùgbọ́n kíní yẹn kò yé mi torí ìfẹ́ tí mo ní sí tíátà yẹn nígbà tí wá di pé mo wá gbájúmọ́ tíátà yẹn àti wá ná kọ́bọ̀ àti ná tọ́rọ́ lórí ẹbí lórí ará ó wá dìnira so àwọn èèyàn míì tó bá máa bá mi sọ̀rọ̀ ìtó bá lè kojú mi ló máa sọ pé ọ̀lẹ ló ń ṣe bọ̀bọ̀ lọ wáṣẹ́ ṣe I have so many friends náà tẹ́ pé létà Ọlọ́run bá mi ṣe wọ́n rí wípé nǹkan tí mo ní passion tí mo ní fún kinní pé bó ṣe rí nìyẹn so ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan wọn yẹn ayọ̀ mi tó kún ni pé nínú àwọn èèyàn tí wọ́n rí pé bí ọ̀lẹ ni mí níjọ́ tó Ọlọ́run wá di pé òun fẹ́ dùn mí nínú lọ́jọ́ tí first daughter mi ń rí ilé ọkọ tí gbogbo àwọn èèyàn mi tí Ọlọ́run ti kẹ́ ní industry tí wọ́n rọ̀gbà yí mi ká bí ọ̀gá wa Adébáyọ̀ Sàlámì Bello Jídé Kòsọ́kọ́ ọ̀rẹ́ mi Yínká Quadri bàbá Sùwé ọ̀rẹ́ mi gbogbo wọn ṣoko tí gbogbo náà wà lórí ìjókòó ńjọ́ yẹn wọ́n dáadáa kújọ́ rẹ̀ kọ́lọ́ kó bá mi fọnú kẹ́ ló wá ṣeré fún mi èyí wá jẹ́ kí orí mi wú èmi ni mo wá tún wá dẹni tí wọ́n tún wá nàgà wò ìjọ yẹn nínú mi dùn jù pé sọ̀wọ́ Ọlọ́run bí a ṣe ń kọ ìtàn náà lọ́wọ́ Ọlọ́run rí suspect ló máa ń fàwọ̀ ẹ̀dá sí ìyẹn ní pé ọjọ́ báyìí ń bọ̀ wá dóde mi tí ó dẹ̀ pé mo yáwó tí mo dẹ̀ rí ná pẹ̀lú ìfẹ́ àwọn èèyàn so ìjọ yẹn nínú mi dùn jù ìjọ àkọ́kọ́ tí inú mi dùn jù nìyẹn. ẹ ṣeun gan bàbá àwọn àgbàlagbà náà lọ sọ pé wọ́n ní tibitire la dálé ayé wọ́n ní èèyàn máa níjọ́ tínú ẹ̀ dùn jù á tún ní tìdàkejì náà bàbá ẹ ṣe rántí ijọ́ tí ó dà pé mo fẹ́ bàjẹ́ díẹ̀. bóyá kí n tún sọ pé ijọ́ tí a ń ya fíìmù onímọ́tò lọ́wọ́ tí ọmọ mi Sọjí Ọmọbánkẹ́ bó ṣe di pé a ṣe ń yaṣẹ́ báyìí Pasuma wà ní Òṣùpá ló wà lórí set ohun tó a dẹ̀ fẹ́ wà ń bẹ̀ ńjọ́ yẹn onífàyàwọ́ àti oní custom ni bó ṣe rí àwọn tó wà ní ìṣá tí wọ́n fẹ́ máa lè báyìí bó ṣe gbé mọ́tò sí reverse so Sọjí Ọmọbánkẹ́ ló láti wa mọ́tò yẹn jọ yẹn ṣe rí ńgbà tó wa mọ́tò yìí jọ́ta ń wí inú kòtò láti bá mọ́tò ẹsẹ̀ yẹn sé ni
gbèsè bá gorí gbèsè èló dẹ̀ lówó production kan tá à ń ṣe gbogbo ẹsẹ̀ ẹ̀yìn mọ́tò bá fọ́ ẹ̀yin kọ́ ni ìjọ yẹn inú mi bàjẹ́ for the next 2 hours báyìí tí mo dorí kodò báyìí mi lè ṣe nǹkan kan but later nǹkan kan afẹ́fẹ́ kan fẹ́ sí mi ó jẹ́ kó yé mi pé fọkànbalẹ̀ iṣẹ́ máa fi lálùbáríkà ni onímọ́tò dẹ̀ di tí gbogbo ayé gbọ́ kódà Òṣùpá gan tó fi kọrin so. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bíi tí ẹ wà yẹn torí a gbọ́ àwọn kankan gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ torí wọ́n sọ fún wọn ní pé orí nínú oko yín gangan ní Saheed Òṣùpá àti Alhaji Wasiu Alabi Pasuma ní pé oko yín gangan ni wọ́n ti bẹ̀rẹ̀ ìjà bàbá ṣe lóòótọ́ ni. àwọn wo ló ń sọ bẹ́ẹ̀ Paso àti Òṣùpá brọ́dà mi gidi ni wọ́n jẹ́ mo kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá lọ́wọ́ Paso mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Òṣùpá torí wọ́n hànà mi ń gbaṣẹ́ yẹn kì í ṣe nǹkan kan bí alára ni mo gbélẹ̀ they love the story they love me and they join hand together with me to get the production done even ode stage gan gbà tá a parí iṣẹ́ Paso ò dúró béèrè pé kí ni òun fẹ́ gbà mo ṣẹ̀yìn láti ránṣẹ́ sí nílé ni pé bó tilẹ̀ ń kórí fi ṣèwó epo Òṣùpá tún sọ wípé bàbá ibi tí fẹ́ lọ play lálẹ́ yìí sí ìtẹ́lẹ̀ fẹ́ ṣe tó jẹ́ pé a ti máa play yẹn ẹ̀ka lọ bẹ̀ jẹ́ ká wá lọ yá and I followed him down there they all cooperate with me so ẹni tó bá sọ pé bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n lóòótọ́ ni wípé wọ́n pàdé lóko mi wọ́n dẹ̀ jọ súnmọ́ra wọn jọ rẹ́rìn wọ́n jọ ṣe tèmi náà jókòó pẹ̀lú wọn tínú wa dùn ẹ̀yìn ìgbà yẹn ni ìjà tó ti kú regbè ló ṣe tún wú pẹ̀lú àwọn gbọ́ yìí sọ yìí ìgbà yẹn ni Òṣùpá wa fi kọrin pé lágbo lóko fálà lọ́jọ́ sí tí gbogbo èèyàn fi ń sọ pé oko fálà so èmi kọ́ ni mo dájà sílẹ̀ bí ìdẹ̀ ní dájà sílẹ̀ torí they are my best brother they are my best friend so ibẹ̀ ni ọ̀rọ̀ wọn tí ó ti fẹ́ lè sọ pé ìfẹ́ yẹn pọ̀ jù sí torí pé lẹ́yìn ìgbà tíjà kọ́kọ́ pé kọ́kàn dárúbọ̀ alálẹ̀ láàrin wọn tó máa ṣẹlẹ̀ iṣẹ́ yẹn ló kọ́kọ́ gbé wọn papọ̀ tí wọ́n dẹ̀ fi ìfẹ́ hàn síra wọn lójú mi fúnra wọn pé bẹ́lẹ̀ ṣe mú gbá nítọ̀hún máa wo lọ́n lọ́ mọ́ mi ta jọ ń ya fọ́tò pẹ̀lú Jíbọ́lá Dàbọ̀ lọ́dún yẹn lọ́hùn so there was nothing like that it was after tá a parí production tí Ọlọ́run ti gbàkóso fíìmù níjà míì wá wáyé ló wá fìdí pé wọ́n fi ń kọrin iṣẹ́ dẹ̀ mọ̀ bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ olúkàkọ́ a máa make reference sí nǹkan kan tó ti rí kọjá sí ohun tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣeun bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ni pé láftàgbà tí ẹ ti parí production tó ti kúrò lóko yín bàbá mo fẹ́ béèrè gẹ́gẹ́ bí nǹkan tí ẹ rí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin náà gbọ́n gbà yẹn bàbá ṣé lóòótọ́ ni pé àwọn méjèèjì ṣé wọ́n ń jà nígbà náà àbí owó ọjà lásán nìkan tí wọ́n ṣe. èmi ò rí pé ìjà bí kò ṣe àwọn alágàta lótìtọ́ kò sẹ́ni tá a máa bí kò sẹ́ni tá a máa bú ní ẹlẹ́nu gbòǹgbò tí ò ní bínú. Are you getting me? I don't see it as a marketing strategy at that time. Ṣùgbọ́n Ọlọ́run tètè paná ẹ̀ wọ́n sọ di eré and lọ́jọ́ tèmi sìn Yorùbá bọ̀ wọ́n ní bàbá jà eré rírẹ́ tán rẹ́ lè ní sí ojú gbogbo ìgbà tíjà ń ṣẹlẹ̀ lọ torí pé olúkálùkù wọ́n ti jọmọ̀ yìí pé àyànfẹ́ Ọlọ́run ni wọ́n jẹ́. ẹ ṣeun gan bàbá ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bàbá abala tí a dé yìí abala tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń torí ẹ̀ wá sórí péjì wa torí wọ́n mọ̀ pé tí àwọn bá débẹ̀ wọ́n á rí ẹ̀kọ́ kan àbí méjì àbí mẹ́ta kọ́ níbẹ̀ ó pẹ̀lú kan tí àwa náà ṣe máa ń jáde lọ láti tọ̀ àwọn àgbàlagbà lọ àti láti tọ̀ àwọn gbajúmọ̀ lọ bíi ti ẹ̀yin báyìí kẹ́ lè bá wọn sọ̀rọ̀ òun náà la ṣe wà níwájú ilé yìí bàbá ǹjẹ́ ní nǹkan tó jẹ́ ohun má lè gbàgbé tó ṣẹlẹ̀ sí yálà lẹ́nu iṣẹ́ àbí kẹ̀ lójú ayé tó yẹ pé ẹ máa bá wa sọ síta tí àwọn èèyàn máa rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀ àti pé nígbà tí nǹkan náà ṣẹlẹ̀ àti àwọn ìgbésẹ̀ tí ẹ gbé. ṣẹ́rí wọ́n máa ń sọ pé kinní kan pé no event there will be no history. ìṣẹ̀lẹ̀ ló máa ń mú ìrántí wá. mélòó la fẹ́ kà nínú ẹ̀yin Adépèlé bí mo ṣe sọ. There are so many
tí ó ti ṣẹlẹ̀ tí ó jẹ́ pé tá a bá ní ká bẹ̀rẹ̀ sí ní rò ó lé ní méjì èmi lè wà tó jẹ́ pé ó máa gbòmìjé lójú èèyàn. A ti rí gbà tí a lọ sí òde eré tàbí kí n sọ wípé jẹ́ kí n kú tẹ̀ báyìí a lọ ṣe eré níbi tá a gbé ti lọ ṣe eré a dẹ̀ ń gbọ́ wípé ibí yìí o nǹkan báyìí ṣẹlẹ̀ nílùú yìí o olúkálùkù yín ó sọ ṣòkòtò yín a dẹ̀ máa kúrò níbẹ̀ báyìí obìnrin wà nínú mọ́tò ọkùnrin wà nínú mọ́tò ìlú tí ò dẹ̀ ṣe é má kọjá ni tó jẹ́ pé òrò ni wọ́n ṣe níbẹ̀ tó jẹ́ pé inú igbó la sùn mọ́jú all because of àwọn obìnrin tó wà láàrin wa tàbí èyí tó jẹ́ wípé a ní eré òkú ọ̀la ọmọ tá a bí ṣaláìsì ká dúpẹ́ pé ìkòkò ni wọ́n ń gbà yẹn nírú yẹn bẹ́ẹ̀ yẹn gbà yẹn gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ṣe sọ show must move on must go on àpapà lọ ṣeré yìí bá ṣe wà lórí kíní yẹn á gbé kúrò lára ni àdúpẹ́ pa ti bí àbíyè lọ́jọ́ tí so oríṣiríṣi nǹkan ló ti wà nínú ìrìnàjò yẹn àti pàápàá jùlọ ká lọ sí tẹlifíṣàn láyé ìgbà yẹn lọ́hùn ká débẹ̀ tán kó má sí owó tá a fẹ́ fi wọkọ̀ wálé kó jẹ́ pẹ̀sẹ̀ la máa fi rìn all because a fẹ́ ká show ìgbà tí mo sọ kì í ṣe ayé ìgbà tí tẹlifíṣàn ìpínlẹ̀ dé o láyé ìgbà tẹlifíṣàn NTA 10 ní bábí show ni mò ń sọ ẹ máa dọ́gbọ́n ni pẹ̀sẹ̀ fẹ́ rìn kọlọkọlọ tẹ fẹ́ débẹ̀ tàbí irú àwọn ọmọ tí tàbí èyí tó jẹ́ pé àwọn ọmọ tó jẹ́ pé a ti gbàgbọ́ wípé a ti ṣe dáadáa sí wọn tó yẹ kí wọ́n dúró tì wá lórí ọjọ́ ìní tí wọ́n ti filẹ̀ ṣaṣọbora irú wọn làá kan gúdù irú wọn ni Múlíkátù Adégbọlá Yàjínì tó jẹ́ ọmọọṣẹ́ mi tí n bá rántí àwọn ipa tó ń kó nínú gúrùpù mi tí mo rántí pé kò sí láyé mọ́ ó máa ń jẹ́ ọgbẹ́ inú fún mi ṣùgbọ́n mi rẹ́ni tí mo lè bá sọ. àwọn wọ̀nyí ò yẹ kí wọ́n kú lójú ẹni ṣùgbọ́n ohun tí mo kàn sọ fọ́lọ́run ni pé kọ́lọ́run kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. àmì àṣẹ Ọlọ́run. You understand? So there are so many bitter experiences but a kàn lè máa fẹ́ pé ká máa fẹ́ rántí ìyẹn torí pé tí àwọn èèyàn fẹ́ wò ń lé tínú wọn fẹ́ dùn tí wọn ò ní banújẹ́ òun ni a fẹ́ ṣe fún wọn. The entertainment is to entertain, to make them happy, to feed them better. So let's give them what is going to give them happiness. Kọ́ má rí ní rí i pé ṣé táwọn náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé àwọn orú ìdojúkọ táwọn fẹ́ dojúkọ lélẹ́yìí tó fi lè máa sá sẹ́yìn. No, entertainment it is a very beautiful profession. Ṣùgbọ́n olúkálukú náà ti ní gbogbo kádàrá tiẹ̀ tó máa follow nígbà tó bá di pé ó bá wà nínú ẹ̀. Kádàrá burúkú ò ní ṣẹlẹ̀ wá lórí. ẹ ṣeun bàbá ẹ sàn kankan lẹ́ẹ̀kan ẹ jẹ́ pé màá kàn fẹ́ kakọ̀ sáré sọ̀rọ̀ nípa ẹ̀ òun nìkan tí ẹ sọ ní pé ẹ rántí nígbà tí ẹ bímọ òkókó tó yẹ pé ọmọ náà padà ṣaláìsí tó yẹ pé ẹ dẹ̀ padà lọ ṣiṣẹ́ náà bàbá ṣé kí ẹ tó kúrò ńlé ni wọ́n ti bímọ náà tẹ́tí mọ̀ àbí nígbà tẹ́tí wà lórí ibi tí ẹ ti ń lọ ṣẹ́ lọ́pọ̀ yín pé ìyàwó yín bímọ ọmọ náà jẹ́. kì í ṣe pé bí ó bímọ kú ọmọ ti wà lóṣù 5 sí bíi 6 eré dẹ̀ kú ọlá ọmọ dẹ̀ fòṣánlẹ̀ lẹ́nu òkú eré orí ìtàgé tàbẹ́ lọ ṣe a dẹ̀ ti búùkù lọ. bàbá ṣé ọmọ náà ṣó ti ń ṣàárẹ̀ kó tó ní kó dọjọ́ náà ni àbí ǹjẹ́ ṣì ń rántí. just ká sọ pé temperature tó nǹkan kan náà ní bíi pé kí nǹkan kan bẹ̀rẹ̀ nírọ̀ àná ká dẹ̀ gbé lọ kán tọ́jú ẹ̀ lọ́tún lọ́sì ṣẹ̀dẹ̀ hàn páyé ìgbà yẹn knowledge ò tó yìí débi pé the first thing is to go to the hospital láti lọ ṣe test àwọn tó ṣàgbó àwọn tó ṣe léyìí kankan oògùn tán lè sọ pé òkè ẹgbẹ fún wọn lò ó dẹ̀ díjọ́ kejì rẹ̀ so eré dẹ̀ kọ́lá so the show must move on. ẹ ṣeun gan bàbá nínú àwọn èèyàn tẹ́ ti jọ ń ṣeré orí ìtàgé ǹjẹ́ níyàn kan tó ṣe nǹkan tó dùn mọ́ inú tó jẹ́ pé ẹ lè ẹ́fà gbàgbé láyé àti pé kí ló onítọ̀hún náà ṣe fún yín lọ́jọ́ náà lọ́wọ́. àwọn tó ṣe mí lóore pọ̀ o àwọn tó ṣe mí lóore pọ̀
àwọn tó ṣe mí lóore pọ̀. Mi ì lè gbàgbé ọ̀rẹ́ mi Abdulrasaq Adéwálé Ṣòkòtí. Lọ́jọ́ tí mo wà lọ́fíìsì, wọ́n bá pè mí pé o lè wọlé mi ní Mìíràn. Mo bá pè é, fóònù ti dé ńgbà yẹn, Ṣòkòtí mo ló wà, wọ́n mà ló lè ti wọlé mi. Ó ní ha, ńbo ni ọ̀rẹ́ mi? Mo náà tinú ti wà nílé báyìí. Ó dẹ̀ pọlọ́pàá lọ́dún náà lọ́hùn ní Mìíràn. Lọ́jọ́ tí mo sọ wọn ló lè yẹn mú. Mi ì lè gbàgbé. Àbígbà tí mo ní accident, mo ní kó má sọ fún anybody, torí pé àwọn èèyàn máa ń rí gbogbo àwọn eléré orí ìtàgé bí alágbe, bí ẹni tó jẹ́ pé a ò kápá ọ̀kánjúwà wa. Mi ò jẹ́ kó anybody gbọ́ ọwọ́ yẹn nìyí tí wọ́n rán bí báyìí. Ó gbà mí ní odindi ọdún kan. Ìgbà tí mo dẹ̀ ń wí yìí, process àti lọ sí Germany wà wájú mi. Tọ́lọ́run ò tí jẹ́ kó wá wáyé dì sí. Àwọn kọ̀ọ̀kan náà àwọn èèyàn mi, pẹ̀lú pé mi ò sọ, àbúrò mi Àjàlá Jàlíngò sọ fáwọn kan, àwọn olòmíì gan mi mo ní má sọ fún anybody mọ́. Irú Délé Òdùlé, kí ni ká ṣe gbọ́? Irú Jídé Kòsọ́kọ́, kí ni ká ṣe gbọ́? Gbogbo ọ̀nà yọjú sí mi. Títí kan Gábélò. Àmọ́ ńgbà tó kàn dá, mo kàn déédéé rí kọ́ọ̀lù yẹn ni ló bá dé Yínká Quadri. Ọ̀rẹ́ mi bò dé sọ pé kó bá ìṣẹ̀lẹ̀ sí ẹ, kí ló lè dé ẹ́? Kí ló ṣẹlẹ̀? Mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni, wọ́n ló serious gan kan gbà wo. Mo ṣe rí nìyẹn o. Mo ní àjọ tó lọ́lọ́ sáré bá mi sáàdì, ó yẹ sẹ́ndì owó gidi sí mi nìyẹn. So ìfẹ́ yẹn ó wà láàrin wa torí gbogbo wa tá ń wí àjọ bẹ̀rẹ̀ ni. Láti pé kọ́tẹ̀ fi ìfẹ́ hàn, èmi ò fẹ́ kí ayé gbọ́ rárá. Mi ì fẹ́ pariwo. All because àwọn fans wa gangan ojú tí wọ́n fi ń wo gbogbo wa bí ẹni wípé elébi ni wá. Olòmíì á sọ pé bí iṣẹ́ yóò bá tó yín jẹ, ẹ̀ẹ́dẹ̀ lọ wá ṣẹ́kúṣẹ́. Wọ́n ti wá gbàgbé pé iṣẹ́ wa tá à ń ṣe yìí ó occupy time wa ju pé ká sọ pé a fẹ́ ṣe nǹkan mi lọ. Ìsìn ló ṣẹ̀ṣẹ̀ ń bọ́ sí rọrùn díẹ̀díẹ̀. So ohun tó dùn mọ́ mi nínú jù ni pé àwọn tá a jọ wà ní industry tó jẹ́ tèmi, wọ́n fi ìfẹ́ hàn sí mi. So ó jẹ́ ọjọ́ má ní gbàgbé. Ẹ ṣeun gan bàbá. Bàbá, gẹ́gẹ́ bí ẹ ti ṣe ń sọ, mo rí pé ẹ̀ ń tẹnumọ́ ìfẹ́. Bàbá, ìfẹ́ tẹ̀yìn àgbààgbà yìí tí ẹ lò tó yẹ pé ẹ lè tún sọ pẹ̀lú ọjọ́ orí yìí pé ìfẹ́ wà láàrin. Bàbá, ṣé irúfẹ́ tí à ń sọ yìí ṣó wà láàrin àwọn tó ṣe ń bọ̀ ọ́ sìn? Ǹjẹ́ ẹ lè sọ pé ó wà láàrin wọn? Torí pé a ò sí ní generation tiwọn, ó ṣòro torí pé ojú la rí, a ò rí kùn. Ṣùgbọ́n bí ò bá tilẹ̀ sí, bá gbà wọ́n nímọ̀ràn gan pàápàá kan jẹ́ kó wà, torí wípé ìfaradà fún ẹnì kejì ní jẹ́ ìfẹ́. Ìfaradà fún ẹnì kejì ní jẹ́ ìfẹ́. Kí àwọn ọmọ wa, àwọn àbúrò wa kán má wo ipò tí mo wà, ipò fún ìgbà díẹ̀ ni. Ipò fún ìgbà díẹ̀ ni. Ọlọ́run bá nìkan ló ń sustain ẹ̀ fún yàn. O lè jẹ́ the most champion person today. Tó bá di lọ́la ó dandan kó ṣe kí ni, ó yàtọ̀. Kì í ṣe pé bí àwọn ò ní rí jẹ, ò ní rí mu. Ẹ jẹ́ ká jọ ṣebí ìṣáná kí èso ògùn. Ayé ìgbà kan kò sí oní tíátà kankan ju irú àwọn Dúróládépọ̀ lọ. Láyé ìgbà tí eré wọn orí Ṣọ̀gùn rè. Bàbá dàgbà wọn lọ. And so many tá lè sọ. So tí ó bá kọjú sí ẹ lénìí, má wo àwọn ẹnìkejì ẹ gẹ́gẹ́ bí aláìmọ̀ ṣe. Ìfẹ́ yẹn gangan ni kí wọ́n bẹ lọ́hùn, kí wọ́n jẹ́ kó wà nínú wọn, torí pé ẹni tí igi tó máa kẹ́yàn gbà kò sẹ́ni tó mọ̀, kò dẹ̀ sẹ́ni tó mọ̀ ẹni tó máa ṣí géètì fún un lọ́la. Ẹ ṣeun gan bàbá. Bàbá, a ti béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè. Bàbá, ṣùgbọ́n nínú àwọn ìbéèrè tó kù tí màá béèrè, ó kù ìbéèrè méjì péré tí a máa fi parí gbogbo ohun tí a ń ṣe. Ẹ má bínú bàbá. Bàbá, a rí pé
àwọn onítíátà àti àwọn onífújì a rí pé ìbáṣepọ̀ tó dán mọ́rán ló wà láàrin gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe sọ fún wa nínú àwọn nǹkan tí a ṣe léèní pé ẹ̀yin náà gan ti fìgbà kan ẹ ti fi pe àwọn onífújì kọ́ wá ṣe ṣeré orí ìtàgé bẹ́ẹ̀ náà láti rí àwọn onítíátà yìí náà tí àwọn náà ń kọrin nínú iṣẹ́ tí wọ́n ṣe bàbá òun ló fẹ́ jẹ́ ẹ fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ ẹ pé bàbá ǹjẹ́ ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì láti máa gbọ́. mo máa ń gbọ́ dáadáa látòrí Alhaji Sikiru Ayinde Barrister lórí Alhaji Kollington lórí Wasiu Ayinde títí kan gbogbo èmi ní Paso Òṣùpá torí wípé percussion wọn lásán ó máa thrillẹ̀ and èmi náà tẹ́ ń wò mi kì í ṣe musician òǹkọrin ni mí àti mo bá dẹ̀ rí orin tó bá ní kìmí kó tó jáde gan gbà mí àti máa sọ pé orin eléyìí ó máa trend tó bá jáde so ó jẹ́ kí n fẹ́ràn orin gan you know I told you at my tender age I listen to music so much láwọn orin ìgbà yẹn bí orin Àyìnkẹ́ Dáìró so and bí àwọn Orlando Owo bí àwọn Ebenezer Obey bí àwọn bàbá wa Haruna Ṣọlá Àyìnlá Ọmọwúrà ń kò so ẹni tó bá ti wà nínú music ńgbà yẹn ó gbọ́dọ̀ mọ irú ikú tó pa orin tí o bá rí àwọn tó jẹ́ ọ̀dọ́ sì tó ń gbìyànjú and let's be frank to ourselves effort tí àwọn Paso ṣe òun ló jẹ́ kí wọ́n retain lẹ́nìí effort tí Òṣùpá ṣe ló jẹ́ kó retain lẹ́nìí and nothing kó tó dẹni tí wọ́n máa mọ̀ ó gbọ́dọ̀ wá ìmọ̀ listen I come again kó tó dẹni tí wọ́n máa mọ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ wá ìmọ̀ ìmọ̀ ni wọ́n fi ń mọ̀ ni ìmọ̀ la fi ń dá ni mọ̀ if you don't have the knowledge forget it I give kudos to them ìmọ̀ làwọn àbúrò mi tí mò ń wí yìí ní Paso Òṣùpá Òbésèré Màlẹ́kà wọ́n wá ìmọ̀ listen to their music wọ́n wá ìmọ̀ náà fi dẹni mímọ̀. So when we are talking of music kò sí ikú kò sí ohun tí wọ́n lè fi bò mí lójú ń bẹ̀. mo ti bá wọn Kollington travel dáadáa Ṣẹ́gun Adéwálé Fasaya Lamu Shina Peters tó jẹ́ pé àtijọ́ rìnrìn àjò dáadáa nínú ìrìn àjò wa because ayé ìgbà yẹn bó ṣe ń ṣe tíátà wa máa sọ pé bó ló ti fẹ́ máa ṣe flush tó fẹ́ fi support ara ẹ̀ so gbogbo orí stage àwọn people wọ̀nyí pátá kò sí tí mi ò débẹ̀ and I listen to their music so when it comes to music I listen to music very well and I love Fuji music. ẹ ṣeun gan bàbá ẹ fi yé wa nínú nǹkan tí à ń ṣe lọ́jọ́ tòní ní pé ẹ ti pé King Dr. Saheed Òṣùpá àti Alhaji Wasiu Alabi Pasuma wá síbi iṣẹ́ yín bàbá ǹjẹ́ ṣì rántí Okobi tí ẹ pè wọ́n wá tó wá bá yín ṣiṣẹ́ náà. ó ní mo sọ oko sinimá onímọ́tò ní Ìpájà láti yà ní ọdún yẹn lọ́hùn. ní Ìpájà. ní bẹ́ẹ̀ ni. ẹ ṣeun bàbá níjọ́ tí ẹ pè àwọn méjèèjì wọ̀nyí kó wá bá yín ṣiṣẹ́ bàbá kí ni nǹkan tẹ rí nínú ìwà wọn tó ń wù yín. ẹ lè sọ fún wa. ìwà àwọn tó wù mí gangan ni mo fi kọ eré. and that is what I want people to understand. tẹ́ bá wéré yẹn mo ní kí Paso kó ṣe custom officer mo ní kí Òṣùpá kó ṣe onífàyàwọ́. I am not portraying him negatively but when it comes to action when it comes to somebody that don't allow anything kó ta léhùn kó má tètè gbọ́n dànù Òṣùpá is there. But when it comes to somebody to say ẹ filẹ̀ Paso is there. And now look at their own, it is a nature. That doesn't mean they are wicked or that doesn't mean that they are the best. They are better. Are you getting me? Yes, sir. So even as a movie director, when you are doing that, what we call a character analysis. When you write your script, you make a character analysis in your script. And when you do a character analysis, it means tó bá sọ pé ẹni yìí akálòlò ni tó bá ti ń bínú. You must get that person telling you about one ṣakálòlò wà wọ́n máa sọ pé o máa kálòlò pẹ̀lú tó ń ṣe yẹn o tó bá ti ń bínú. So when you now look at a story tó ti wá wo pé talent tó lè play role tó máa interpret ẹ̀ fún mi without even injecting so much on him
That is exactly what I did then. That way, without even telling anybody, I can see Saheed Òṣùpá to interpret this role for me. Without even saying, Paso, o gbọ́dọ̀ wà cool-headed níbí báyìí o ṣe mọ̀ pé àwọn oní custom officer wọ́n máa farabalẹ̀ láti get èèyàn wọ́n dẹ̀ máa ṣe báyìí. You don't need to tell me before I can say, okay, dandan mi ṣe báyìí. So mo ti wò, what can I do to make the production easy for me? So without doing my character analysis to them, I now look at them that. But when I got closer to both of them, I can understand they are well understandable person who love everyone, who love everybody, who are very easy to manage. Wow. Bàbá, eré tí ẹ pè wọ́n fún pé kọ́ wá bá yín ṣe. Bàbá, ǹjẹ́ ṣé àwọn olólùfẹ́ àti àwọn ènìyàn tó ń wo àwọn nǹkan tí a ṣe ní ǹjẹ́ ṣé wọ́n sì lè rí sinimá náà wò? Ẹ lè bá dárúkọ ibi tí wọ́n ti lè bá pàdé. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àgàgà àwọn tó jẹ́ fáǹsì Olúfimi. Ṣe rí onímọ́tò kò easy láti rí. Ó dẹ̀ easy láti rí. Àwọn kan tilẹ̀ lọ ṣe ẹ̀dá ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta tí wọ́n lọ gbé sórí YouTube tí wọ́n sáré fi jẹun. You understand? I wanted to even sue them, but àwọn èèyàn bẹ̀ mí pé mo ti jù yẹn lọ kí n gbàgbé ẹ̀ kì í ṣe sùúrù kẹrẹ bóyá mo lówó lọ́wọ́. Owó táwọn make láàárín 1 hour tí wọ́n fi síbẹ̀ báyìí over 2 million of people lówó. But I can tell you pé by the time tí mo bá set up tán pẹ̀lú YouTube channel tèmi náà tó ń bọ̀ lọ́nà, gbogbo àwọn old film tí kò ní mọ́tò yẹn ni wọ́n máa rí. Ẹ ṣeun kan sá. Bàbá, ǹjẹ́ ní sinimá kankan tí ẹ ṣe àbí kẹ̀ tí ẹ bá ènìyàn ṣe tẹ fẹ́ fi àkókò ìsọ fún àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wẹ̀ tẹ bá dárúkọ ibi tí wọ́n ti lè bá pàdé sá? Well, mi ò nídìí láti tún ronú kí tó sọ yẹn. Godfather is a cinema tó ń hot lọ́wọ́lọ́wọ́ tí mo kópa directing níbẹ̀ tí ẹbí mi, ọ̀rẹ́ mi, àbúrò mi, èèyàn mi, Guru himself, Adéwálé Àtàndá, tí gbogbo ayé mọ̀ sí CEO Network, èyí tá a mọ̀ sí Wálé Ilẹ̀bíyì tó ṣe. Very, very, very soon it's going to hit the cinema. Ẹ dẹ̀ máa gbádùn ẹ̀. Yes, mi ò play principal role níwájú camera, ṣùgbọ́n lẹ́yìn camera mo play principal role and you will all enjoy it. Contribution yìí mi, Wálé Ilẹ̀bíyì àti àwọn ọ̀jọ̀gbọ́n tájọ wà níbẹ̀ títí kọ́rọ́ àwọn ọ̀gá wa Jídé Kòsọ́kọ́ and so many others tó yẹ pé mo lè sọ. Ó tún wá mú àwọn èèyàn káàkiri ilẹ̀ Haúsá, ilẹ̀ Yíbò tí gbogbo àtàjọ ṣe. Cinema Godfather, The Godfather, coming out very soon to the cinema. You will enjoy it. Ẹ ṣeun gan sá. Bàbá, ìmọ̀ràn kan fún àwọn olólùfẹ́ yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń wà nílé tí wọ́n gbìmọ̀ láti ṣeré orí ìtàgé. First and foremost, fún àwọn olólùfẹ́ mi, ọ̀pọ̀lọpọ̀ máa ń béèrè pé àwọn ò rí wa léré, àwọn ò ṣe. Ẹ má ṣe mistake o. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín sì dilẹ̀ ṣì ń dúró dè ní o. Orí YouTube ni kẹ́ máa lọ. Ibẹ̀ lẹ ti lè rí àwọn nǹkan tí a ń ṣe aṣọ ọ̀gbàlà dá fúngbà. Bójò bá ń pa ni ká máa ṣẹ̀yọ́ sára. Ibẹ̀ lẹ ti lè rí wò. Then fún gbogbo àwọn èèyàn tí wọ́n sì nífẹ̀ẹ́ sí iṣẹ́ wa yìí, ilẹ̀kùn ṣí sílẹ̀, you are welcome. Ohun tẹ́ kàn nídìí ni pé ẹ discipline ara yín kẹ́ tó wọ bẹ̀. Tẹ́ bá ti discipline ara yín kò sí wàhálà. Ọ̀rọ̀ wípé yẹn tó bá ti débẹ̀ wọ́n máa fà wọ́n nítan, wọ́n máa fà n tó bá wùn ẹ́ ló máa ṣe. Upbringing ẹ láti ilé ẹ ló ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni. When you are disciplined, you find yourself in anybody's midst, you will perfect your way. So, ẹyẹ yan mi, èmi náà lẹ́tún rí, èmi lẹ́ ń wò, àwọn onífòlùmí ṣe mí, Monsuru Ọbádínà Àyìnlá, the CEO Fala Films Multimedia. Ire o. Ẹ ṣeun sá. Thank you sir.